níbi tí gbogbo wa bá wà pátápátá, èmi ọmọ yín náà ni, orúkọ mi ò tí ì yí padà. Ẹ̀rígbèmí lórúkọ mi. Gbogbo ayé mọ̀ mí sí bàbá àròpọ̀ ire. Èmi á máa wí pé àròpọ̀ ire nínú ilé wa, àyọkúrò ebi nínú ayé wa, á ṣiṣẹ́ Olódùmarè. Ẹ kú àsìkò yìí, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀, káalẹ́ níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Ilẹ̀ burúkú ò ní mọ yín tọmọtọmọ. Àṣà ayé ò ní gbé yín lọ́mọ lọ́wọ́. Àtẹ̀mí àtẹ̀yìn. Àmórí délé, àṣẹlẹ̀ gbọ̀dọ̀. Ohun kan ló kọ mí lóminú. Ṣé wọ́n ṣẹ́ ìpè fún ìran dúdú láyé ni? Àbẹ́gùn? Àwọn kan ń sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Bíbélì. Ìpè ìran dúdú láti ní kankan tó ń ṣẹlẹ̀ sí wa. Ṣùgbọ́n ìgbàgbọ́ tèmi ò jẹ́ kó rí bẹ́ẹ̀. Mi ò gbàgbọ́ bẹ́ẹ̀. Mo kàn gbàgbọ́ wípé ohun téèyàn bá pera rẹ̀ ló máa jẹ́. Because the Bible says, as men thinketh in his heart, so he is. Béèyàn bá ti ro ara rẹ̀ pé òun jẹ́ bẹ́ẹ̀ láyé rẹ̀ máa rí. Ìṣòro kan tí mo rí tó ń kọ mí lóminú tí mo wá bá ẹ̀yin bàbá àti ìyá sọ, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àǹtí mi, ni wípé, and I stand to be corrected, please, and don't get me wrong, this has nothing to do with ethnicity. Eléyìí tí mò ń sọ kò ní, ọ̀rọ̀ tí mo mú wá kò ní í ṣe pọ̀ pẹ̀lú èmi lẹ̀yàmẹ̀yà, èmi ní mùsùlùmí, èmi ní kìrìsìtẹ́nì, kìnìkan. No, kò ní í ṣe pọ̀ pẹ̀lú ẹ̀. Bọ́ tó ń kọ mí lóminú ni wípé ṣé wọ́n gbé ìran dúdú ṣépè ni? Kò ní í ṣe pọ̀ pẹ̀lú Yorùbá nìkan. Ẹ wo gbogbo àwọn mostly gbogbo àwọn dúdú, gbogbo ilé náà ti dáná alẹ́, ṣùgbọ́n ọbẹ̀ tó wá dùdúra wọn lọ. Nílùú tí mo wà yìí, ẹ wà rí selfish interest mostly láàárín àwọn èèyàn aláwọ̀ dúdú ó pọ̀ jù. Lóòótọ́, ìlú kọ̀ọ̀kan lolórí burúkú kọ̀ọ̀kan wà àti ìjì lóríṣiríṣi, ṣùgbọ́n tilẹ̀ Áfíríkà ó peléke. Àkọ́kọ́, conflict Cameroon, conflict ìyẹn wàhálà ìjẹ̀gbọ̀n ní Nàìjíríà, wàhálà ìjẹ̀gbọ̀n ní Lebanon, wàhálà ìjẹ̀gbọ̀n ní Libya, wàhálà ìjẹ̀gbọ̀n ní kíláàtì porúkọ yìí Guinea, wàhálà ìjẹ̀gbọ̀n ní Ethiopia, wàhálà ìjẹ̀gbọ̀n ní mélòó ó ti pọ̀ jù, ní Congo ni o, ní kílórí Sudan ni o, ní Somalia ni o, ní gbogbo wàhálà àjálù South Africa náà kò gbádùn. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn funfun tó wà nílẹ̀ South Africa wọ́n gbé ìwé wá sí ọ̀dọ̀ ìjọba South Africa pé ẹ máa bọ̀, àwa fẹ́ ṣe referendum, a fẹ́ kúrò ní ìjọba South Africa. Ṣé ẹ mọ̀ wípé àwọn ló ti lead ìlú yẹn ti pẹ́, but kété tí dúdú gbàjọba South Africa yẹn, ẹ wo ibi tí ayé South Africa bàjẹ́ dé báyìí. Àwọn funfun yìí wọ́n á ti bára wọn sọ̀rọ̀ lábẹ́ ẹnu, wọ́n ti fọwọ́sowọ́ papọ̀. Nímọ̀ ìgbà kan ṣe òun ló jẹ́ kí wọ́n máa rò lọ́pọlọ mú pé ó dàbí ẹ pé èpè kan ń bẹ tí ń yọ dúdú lẹ́nu. Tí ò bá wá sí èpè, kìíní kan ń bẹ tí ń yọ wá lẹ́nu, selfish interest and egocentric. Ìmọ̀tara ẹni nìkan. Èyí tí mo wá wò láàárín àwọn Yorùbá lónìí, tẹ́ dórí àwọn gómìnà yìí, àwọn tó wà ní House of Assembly, àwọn tó wà ní kí láti ń pè Senate House yìí, títí dé ìjọba ìbílẹ̀, ìjọba ìpínlẹ̀, títí tó fi dé àwọn aṣòfin ní ìjọba ìpínlẹ̀ gangan, títí tó fi dé ilé kọ̀ọ̀kan, títí ló fi dé ìgbésí ayé àwọn tó ti jẹ gómìnà, tó ti jẹ kílérí. Tí ò bá jẹ́ egocentric, tí ò bá jẹ́ ìmọ̀tara ẹni nìkan, ìkà. Ṣé kí Tinubu kí ló tún wá?
ṣé ó yẹ ká máa sọ̀rọ̀ wípé ìyìn tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ wípé president or no president ẹ fọwọ́ kúrò ní constitution 1999. ẹ̀yin ẹ wo fọ́nrán yìí ẹ wo bí ìgbésí ayé dúdú bá ṣe ń disgrace ara wọn. Oh! Get out, mother! Get out! Oh, the city's out. Get out! Hey, just get off my street! Oh, oh, oh! Oh! Oh, yeah! Oh! Oh! Yeah! Oh my gosh! Oh my gosh! Look at this! It's going down! Oh my gosh! Oh my god! Oh! Oh my god! Oh! 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 With your own weapon. Oh yeah. Yeah. Come on, John. Oh my God. Yeah. It's a battle. It's a Royal Rumble. Somebody help her. She is though. She is though. Look how they got her though. Look. Oh. Oh. Oh my God. Oh my God. Oh my God. You got to let him sit. Yeah. Bro. Thank you, man. Thank you. Yeah, thank you. ṣé ti rí ìyẹn ọ̀tọ̀ Ṣàngódélé Bọ́lá Ahmed Tinubu ẹ wo Èkó tó ti rule tó dẹ̀ ṣe ń rule for how many decades ẹ wo ẹ tún wo. ohun ìbànújẹ́ ló jẹ́ fún mi láti rí àwọn ìyá wa wọ̀nyí bàbá wa wọ̀nyí kí wọ́n máa jàlé ìgò ọtí nínú ẹrọ̀fọ̀ nínú òórùn kí wọ́n máa jàlé àǹkàrá. Who did this to us? Ta ló ṣe léèsí Yorùbá torí Ọlọ́run? Bí àná jàlé pẹ̀lú inú ẹ̀fọ́. After this fraud now there is gonna be a lot of sickness tí wọ́n ń pè ní cholera. Now ẹ wò wọ́n shame on you. tó ń dùn èmi tó dẹ̀ ń ká èmi lára báyìí ni wípé ebi kọ́ ló ń pa mí mi ò wá pò mi ò wá nǹkan tí mò ń wá ni wípé àwọn ìran tó ń bọ̀ àwọn ọmọ tó ti dìdàkudà wọ̀nyí àwọn ọmọ tó ti dìdàkudà wọ̀nyí èmi wò wípé Nàìjíríà gan ló yẹ kó jẹ́ ilé agbára láti fa ààbò bo àwọn ilẹ̀ Áfíríkà tó kù lọ́wọ́ àwọn western world wọ̀nyí. ẹ fẹ́ yàgbẹ́ ẹ lọ bá China ẹ fẹ́ tọ̀ ẹ lọ bá China ẹ rí ìtú China fún wọn pa ó wá ń sọmọ ní African leaders ẹ rí Amẹ́ríkà gan sọ wọ́n ní Nàìjíríà kì í ṣe priority báyìí wàhálà tó bá àwọn gan pọ̀ jù ìlú yìí ni mo wà tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí wàhálà tí wọ́n tó wọn gbọ́. àwọn ọmọ wọn ti da most of àwọn ọmọ wọn ló yọjọ lórí burúkú ọ̀pọ̀lọpọ̀ nínú àwa dúdú àwa ń fara wé wọn o kó ọmọ wá láti ìlú òyìnbó ọmọ ẹnu ẹ ò ká wọn mọ́ o sọ ọmọlúwàbí ẹnu olóhùn ṣe westernize orí burúkú gbáà ni nítorí wípé I'm telling you irú ìwà àti ìṣe àwọn ọmọ wọn bí báyìí
ọmọ tó bá gbà fún ọmọ rẹ̀ láti máa hurú ìwà àti ìṣe yẹn ó ti sọ àpò ìyàkọ́rùn àbí ìyákíyà tó bá gbà bàbá kí bàbá tó bá gbà kí ọmọ máa hurú ìwà burúkú yìí ẹni yẹn ti sọ àpò ìyàkọ́rùn. òfin kan wà sí ọmọ ẹnikẹ́ni tó bá wọnú store lamẹ́ríkà ó bẹ̀rẹ̀ láti California tó bá wọnú store ó ti ṣẹlẹ̀ ní Washington State báwo ti débì náà tó bá ti wọnú store tó bá ti ọkàn àwọn máa ṣọ wọn á mú ohunkóhun wọn á dẹ̀ jáde wọn á máa lọ bọ́n bá pọ̀ ọlọ́pàá tó pọ̀ ọlọ́pàá bá débẹ̀ tó bá kà í pé èlò nìkan tó mú tí ò bá ti pé $1,000 kò sẹ́jọ́ kán máa lọ. ìwà ìbàjẹ́ yẹn tó wá pọ̀ tóbi wípé ní gbangba èyí táwa sì ń sọ wípé à ń ṣe kínní igbó ni gbogbo nǹkan ní oríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹnìkan wá ń sọ fún mi wípé ká má jà pé àwa tá à ń béèrè fún ẹ̀tọ́ wípé ká ní Yorùbá wípé ẹ̀tẹ̀ gbọ́n ṣé kan náà ni Yorùbá ṣé kan náà ni àwọn tó ń kójọ sí Nàìjíríà ṣé ìkan náà ni wá ni and ok kájẹ̀ wàá gbà pé ẹ̀kọ́ olùpọ̀ mọ́ṣápà 100 years tó ti pẹ́. so àwa tá a wá ń sọ wípé káyé ó dáa fún tẹrú tọmọ ẹ̀yin tẹ́ ẹ kórí burúkú jọ tẹ́ ẹ pera yín politician àbí ohunkóhun tó ń kó pera rẹ̀ àbọ̀mọ wọn ni ẹ tó kórí burúkú jọ torí pé wàá lu òyìnbó báyìí tó dẹ̀ jẹ́ pé àmọ̀ yìí igbó lẹ̀ mú bí owó igbó owó but owó tẹ̀ ń kójọ wọ̀nyí ta ló fẹ́ ná aṣiwèrè ẹ ó ń kó ọ̀rọ̀ jọ nígbà tí kò mẹ́ni tí yóò ná ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yàtọ̀ sí pé ẹ ti ẹ̀ wà ní ipò ìjọba ẹ jẹ́ ká tiẹ̀ fi hàn wọ́n yẹn sílẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́tí yín ò di tójú yín ò fọ́ tẹ́ ẹ̀ sì ya wèrè tẹ́ ẹ̀ mọ̀ tá à ń wí tẹ́ ẹ̀ dẹ̀ sì sọ pé wọ́n Nàìjíríà kí ni wọ́n Nàìjíríà fẹ́ benefit yín kí ni Yorùbá presidency fẹ́ benefit yín ní under 1999 constitution ní Nàìjíríà shame on you o torí pé o ti dé ìlú òyìnbó o wá kápá sókè what is ìlú òyìnbó ní nǹkan tó wà lẹ̀ ìlú òyìnbó kí ló ń jẹ́ ìlú òyìnbó tí nígbà tí Yorùbá ń jẹ́ Yorùbá náà ẹ̀yin náà mọ̀ ìrọ̀lẹ́ kan ń pa ìkàdẹ̀ ní because you are selfish n tó fà á nìyẹn ẹ̀yin ẹ̀ tún wo ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ kàkà ẹ wo ẹ jọ ṣé ó wá dáa kéèyàn mọ̀ rí ilé padà sí èmi mọ̀ pé ẹ ti sọ lẹ́nu o òun ló dẹ̀ jẹ́ ká ẹ kọ́ ilé sí Nàìjíríà ẹ ti pa ẹ kọ́lé sọ́yọ́ ẹ ti pa ẹ kọ́lé sóńdó ẹ ti pa ẹ kọ́lé sọ́wọ́ ẹ ti pa tàkúrẹ́ ẹ ti pa tìbàdàn ẹ ti pa ilé Èkó náà ó ti pa bẹ́ẹ̀ náà ni ilé Ìlọrin wọn náà ìkan náà ló ti pa bẹ́ẹ̀ náà ilé tó kọ́ síbẹ̀ ó ti pa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pálábá níwájú kùmọ̀ lẹ́yìn ọ̀run èmi àwa wò ó nígbà tó o bá dé agbede méjì ọ̀run wàá wá kó gbogbo kíní wọn wàá máa kó lọ àkósọ̀tún àkósọ̀sì wàá wá dẹnu ọ̀nà wọn á wá sọ fún ẹ wípé máa káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere kó wọlé àbí orí ẹni tó kó gbogbo ẹ̀ níjọ́ kìíní àná tó wá fàbọ̀ tó wá sọ fún ẹ wípé àbí bàbá ńlá bàbá kú bàbá tí àbí bàbá ńlá bàbá kú bàbá tèmi wọ́n padà wá sọ fún wa wípé ohun kan tá à ń kó yìí ó ti ẹ̀dá bẹ́ẹ̀ jẹ́ ká máa kó bọ̀dé eléyìí tèmi máa sọ eléyìí tèmi máa ṣe èmi á máa ṣe èmi á lè máa sọ mi ní dákẹ́ àwọn èèyàn tó dẹ̀ ń sọ mo kí yín ẹ má jẹ́ ká dákẹ́ ṣùgbọ́n ohun tí mo mọ̀ ní wípé freedom is incomparable. You can't compare freedom with anything at all because you have peace of mind. You can do your things. Then let me tell you this, ẹ̀yin tẹ́ ẹ̀ sọ wípé kí ni benefit Yorùbá nation kí ni ìgbà kan àwòkọ ìwọ ti fìyẹn lẹ̀ náà jẹ́ ká gbà á benefit Yorùbá nation if n go ní western region aṣáàrí benefit yẹ most of àwọn olórí burúkú tó dé fìlà Awólọ́wọ̀ àwọn tí àwọn olórí burúkú máa ṣàǹfààní tí Olódùmarè máa fi ẹ̀jẹ̀ wọn tó máa fi gbé wọn dè yìí most of them tó ń dé fìlà Awólọ́wọ̀ tó jẹ́ pé fìlà Awólọ́wọ̀ yẹn máa dá wọn lẹ́jọ́ most of them náà jẹ́ àǹfààní western region nígbà tí bàbá Awólọ́wọ̀ ń ṣe wọn dẹ̀ lè deny yẹn thank God for the life of Nobel laureate Wọlé Ṣóyínká ó ní generation ó ti já generation tiwa kulẹ̀ but generation tàwa yìí kò yẹ ká generation wọn tó ń bọ̀ kulẹ̀ mo kí yín lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yí padà àròpọ̀ yín lórúkọ mi Ọ̀dúdú yín rèé ọmọ asọ̀dẹ̀dẹ̀rọ̀ mo ń lọ mo tún padà wá ẹni tó bá sọ pé
àlọ́ ni màá lọ pé mi ò ní padà ọjọ́ tí ẹni títù tiẹ̀ bá forí sàpáta òòjọ́ náà lẹ́wọ́ ara tiẹ̀ máa bàjẹ́ mo tún bọ̀ ó dàbọ̀.